tó fi àjọ tẹ̀ kọ́ yẹn ó lọ máa bẹ̀rẹ̀ ẹ̀tọ́ wọn lọ́wọ́ yín àsìkò wa tó báyìí títí tó báyìí. Bẹ́ẹ̀ni gbogbo ẹtí bá bínú ọmọ ìjà bínú sí ra wọn mọ́. Bẹ́ẹ̀ni ìjà sí ra wọn lọ́kàn. Bẹ́ẹ̀ni sẹ́rí tọ́lọ́kọ̀bọ̀ tí wọ́n fún wa yẹn kò tó wa kò lè kárí. Bẹ́ẹ̀ni ó ní kí n lọ dúró sí ẹni ẹbí wọn ló mọ wọn. Bíbélì ní gbogbo àwọn tèmi náà máa yẹ lọ́wọ́ mi. Ó sọ̀rọ̀ ìgbà yóò sọ̀rọ̀. Bíbélì ní kò fún ohun tó ń bà mí lẹ́rù. Ìjọsọ yàrá. Ó ní ẹrù kò sí nínú ọkàn mi torí pé jí o fún àgbẹ̀ láàyè. Bẹ́ẹ̀ni. Àwọn bíbù yóò lè dẹ́rù bà wá. Bẹ́ẹ̀ni. Wọ́n ti ń kún wọn parọ́ mọ́ gómìnà Ọ̀ṣun. Wọ́n ní gómìnà ní a máa wà. Tí bàbá ò sọ bẹ́ẹ̀ àwọn ọmọ parọ́ mọ́ bàbá. Nípa gómìnà ò sọ pé ọmọ ọkọ Yorùbá ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Àbúrò ni gbogbo àwọn síkírítì tó kọ́lẹ̀ yìí gbogbo àwọn tó gbé wọ̀nyí ó fi wọ́n ṣe ààbò fún wa ní pé kí àwọn jàǹdùkú mọ̀ dáhùn tá à ń ṣe rú. Ọ̀sẹ̀ pé kí wọ́n mú abọ́díkà mú wa.
kọ́ pé pọ́pátì mú wa àwọn ló fọ gbogbo ilé ẹni bá rí fóònù yẹn ẹ tó bá rí fóònù yẹn ni ẹ dá padà máa fóònù yẹn tó bá rí yẹn mo promise ọlọ́run mo wà fún ẹ dá fóònù yẹn padà. Yorùbá ló sọ mo fi àsìkò yìí mo fi rọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí àwọn ọmọ OPC wa tí wọ́n mú lórí kéèsì Ìbàràpá tí wọ́n fi sí ẹ̀wọ̀n à ń bẹ̀ wọ́n a lè rọ̀ wọ́n kí wọ́n bá wa fi wọ́n lẹ̀ ní kíákíá láàrin bíi ọ̀sẹ̀ kan kó tó di pé gbogbo ọmọ Yorùbá jáde fún rálì lórí ẹ̀ ló wíra bí wíra. Nígbà tí Fúlàní ń báyìí tí àwọn ọmọ APC lọ mú tí wọ́n mú fọlọ́pàá tí ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba Nàìjíríà tí wọ́n tún wá fi wọ́n ságòdì sọ ẹ fọ́rí bẹ́ẹ̀. Ẹni báyìí ká gba ara wa lè lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ni ó ti tó gẹ́. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn security wa tẹ̀ wọ̀ yìí? Ọmọ Yorùbá ni gbogbo àwọn ọlọ́pàá wa. Àwọn náà ò ní yìnbọn sí wa. Àwọn náà fẹ́ kú. Àwọn ọmọ ò ní bá jẹ́ kú.